Aṣíwájú Bọ́lá Tinubu Àkànbí ọkọ Olúrẹ̀mí lẹ́ bàbá Olúwaṣeyì bàbá bíi ibà bàbá Fọláṣadé mo kí yín kú ọdún kẹ́ẹ̀pẹ́ lé ayé ní rí ń gbé sọnù bí ó ṣe bí ọmọ àrídùnú ẹ̀yìn onídìbànújẹ́ mọ́ ìlọ́wọ́ ọkọ Olúrẹ̀mí ẹ̀gbọ́ bí olúgbọ́gbọ́ ti gbò lẹ́ ọmọ bíbá mọ́gàjì tí ó sì lé ayé mọ́ ẹ bá wọn gbọ́ bí olúgbòògbò ti gbò ẹ wá gbọ́ bí àwọn àgbà kan Bọ́lá èyí tó fọmọ oṣooṣì ọ̀run lọ́jọ́ sí bí ń lo wúyọ́ títí òwúwà dọ̀kìnní aṣíwájú universe nírí ń gbé sọnù bí ó ṣe bí ọmọ ìfẹ́ gbogbo Èkó ní ìtì ní ìtẹ́ Bọ́lá Ahmed Tinubu ó bọ́ba ṣe ó bá jòyè ṣe ó kó gbogbo lé mọ́ra lẹ́ Aṣíwájú APC kárí ayé Àkànbí mo kí ọ kú ọdún kú ọjọ́ bí rẹ pọ̀ mọ́ sàpọ́dúnmọ́dún nínú owó nínú ọ̀lẹ́lẹ̀ lẹ́ ọmọ ẹ̀yà lọ́jà tèkó jọ́sí lẹ́ ọmọ àbíbá mọ́gàjì tí ó sílé ayé mọ́ ọ̀run dẹ̀dẹ̀ kó dẹ̀lẹ̀ fún mọ́mọ́ ẹ̀yìn tí ó sílé ayé mọ́ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu mo ní sẹ́ mọ́ ń lọ kò sí nǹkan kan Àkànbí mo mọ́lé bàbá ẹ̀yìn lẹ́ ọkọ Olúrẹ̀mí Gbádéjọkẹ́ ọmọ olódòdè Àkànbí tó torí ìlẹ̀kẹ̀ bàbá yín torí ìlẹ̀kẹ̀ wọ́n bá wọn mọ́rùn gúngún bọ̀ wálé ayé bàbá yín torí ìdẹ́wẹ́ bá wọn lọ́wọ́ gbọ̀gbọ̀rọ̀ lẹ́hàn máa fágbá tí mú wọn ní nílé yín lọ́jọ́ ọjọ́sí Àkànbí ìwọ lọmọ kókó mẹ́ta nílé yín oníkókó mẹ́ta òyàn nílé yín ìkan sọwọ́ ìkan sọlẹ̀kẹ̀ ìkan tó kù ló sọ lárí bàbá sọ nílé bàbá tó bí ọlọ́mọ Àkànbí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ìwọ lọmọ olókè méjì takọtabo lórí ara wọn ni òkè kan jálulẹ̀ bí ń lo bá kú kan nílé yín ta ni ò bọ́ba rèdí ọ̀gán lé bàbá tó bí ọmọ Bọ́lá Ahmed bí mo bá bọ́ba rèdí ọ̀gán lé yín wọ́n fún mi lówó lọ́jọ́ sí wọ́n fún mi lẹ́ẹ̀sìn ṣùgbọ́n lóde òní ńkọ́ Aṣíwájú Èkó bí ń bá bọ́ba rèdí ọ̀gán lé yín ìwọ ni wọ́n fún mi jẹ lẹ́yìn ọmọ bíbá mágàjì tí ó sílé ayé mọ́ bàbá Olúwaṣeyì bàbá Fọláṣadé ẹ kú ọdún ọmọ olókè méjì nílé yìí tí kan jálulẹ̀ tó kù kan nílé bàbá tó bí ọlọ́mọ lẹ́yìn ọmọ Oníkòyí Àkànbí lọmọ Oníkòyí mẹ́rù ọ̀fà àlọ́ orogún àbọ̀ orogún ogun tó lọ Àkànbí ogun ojoojúmọ́ nímúlẹ̀ Oníkòyí sùnmi ogun àjàwọ̀ ìwò nímúlẹ̀ Olúkòyí wù mí gbé ọmọ afọ̀gùn yọ̀yọ̀ dágbàfà sọ́fun nílé yìí ìwọ lọmọ gbẹ́jù bàbá yín gbé Ìbàdàn wọn lọ gbá kí máa rìn lọ́jọ́ sí Àkànbí Aṣíwájú Bọ́lá Ahmed ìgboro Olúkòyí gbélé yìí Ìkòyí ẹ̀ṣọ́ mẹ́rù ọ̀fà ogun ojoojúmọ́ nímúlẹ̀ bàbá yín sùnmi Bọ́lá Ahmed ogun àjàwọ̀ ìwò nímúlẹ̀ Olúkòyí wù mí gbé Àkànbí ọkọ Olúrẹ̀mí lọ́jọ́ tí Olúkòyí kú wọ́n ní ẹ̀ṣọ́ Olúkòyí sí ìta ìgbà tí wọ́n sọ Olúkòyí sí ìta Bọ́lá Ahmed àgbèdèǹgbẹ́dẹ́ Olúkòyí ló sùn bẹ́ àtàǹparí Olúkòyí sùn bẹ́ wọ́n tún gbọ́ Olúkòyí lẹ́yìn lódì ìwọlé bá ọ̀nà ìgbà tí wọ́n sí Olúkòyí sí ibẹ̀ àgbèdèǹgbẹ́dẹ́ Olúkòyí ló sùn bẹ́ lọ́jọ́ ọjọ́sí ọkọ Olúrẹ̀mí àtàrí Olúkòyí sùn bẹ́ náà bá tún gbọ́ Olúkòyí wọ̀ lódì ilé bá ọ̀nà wọ́n sí Olúkòyí sí ibẹ̀ àgbèdèǹgbẹ́dẹ́ Olúkòyí ló sùn bẹ́ lọ́jọ́ ọjọ́sí àtàǹparí Olúkòyí sùn bẹ́ Àkànbí Bọ́lá Ahmed Tinubu ní bàbá yìí bá ń wí fún wọn wípé mi ò tí ì dójú orí bàbá tó bí mi lọ́mọ náà bá gbọ́ Olúkòyí wọ̀ lódìdí Èrùwà ìgbà tí wọ́n sọ Olúkòyí sí di Èrùwà àgbèdèǹgbẹ́dẹ́ Olúkòyí sùn bẹ́ lọ́jọ́ ọjọ́sí àtàǹpàkò Olúkòyí sì wà sùn bẹ́ àtàrí Olúkòyí sùn bẹ́ náà fi ń wípé Èrùwà nílé ọmọ àgbọ̀nyùn Olúkòyí orogún àbọ̀ orogún ogun tó lọ ẹnìkan lónìí máa kí yín kú ọdún olùdarí Utmost Finish International tó ń bẹ nílùú tiwa èyí tó ń bẹ ní Nàìjíríà tiwa ni olùdarí National Flooring Total Solution tó ń bẹ l'Atlanta ìyẹn ní United States of America lónìí kí yín kú ọdún pẹ̀mọ́ sàpọ́dúnmọ́dún nínú owó nínú ọ̀làlẹ̀ Àkànbí kú ọdún Rẹ̀mílẹ́kùn olóhùn ìyọ̀lẹ̀mí jẹ́ ó dìjọ́ mi ọjọ́ rẹ̀.